gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ mínísítà ààbò inú ìlú àná lórílẹ̀‐èdè yìí ìyún Alhaji Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá ó mà ti sọ̀rọ̀ ó ti fèsì lórí ìròyìn tó ń gbé kiri pé ìpàdé ìkọ̀kọ̀ ó wáyé láàrin òun àti ọ̀gá ẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ olórí oko káfàtà lórílẹ̀‐èdè yìí ìyún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórílẹ̀‐èdè France ti ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá tó sì ti jẹ́ kó di mọ̀ pé kò sí nǹkan tó jọ ìròyìn náà o òun kò kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà débi pé òun ló yọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣèpàdé lórílẹ̀‐èdè France ẹ rántí pé ọlọ́wọ̀ ọ̀tún Tinubu òun ni Arẹ́gbẹ́ṣọlá tẹ́lẹ̀ nínú òṣèlú Nàìjíríà bí wọ́n bá sì ti rí Tinubu tẹ́lẹ̀ ìní wọn yóò rí Arẹ́gbẹ́ṣọlá bẹ́ẹ̀ làwọn méjèèjì súnmọ́ra wọn débi pé Tinubu sọ ní ìgbà kan pé bóun bá sùn tóun jájú tóun dédé rí tán gbé ọ̀bẹ sóun lónìí látọjú oorun tóun sì rí olúwa rẹ̀ tó jẹ́ Arẹ́gbẹ́ṣọlá níṣẹ́ lòun yóò sùn padà nítorí pé òun fọkàn tán òun sì mọ̀ pé kò lè gbàbọ̀dé láéláé fóun kò sì lè pe nǹkan tí ó pa òun lára ṣùgbọ́n lójijì láàrin Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu mà dàrú tó jẹ́ pé kálukú wọn ó ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ èyí tí wàhálà náà bẹ̀rẹ̀ lásìkò tí Arẹ́gbẹ́ṣọlá tó fẹ́ gbé ìjọba sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò ètò ìdìbò ọdún 2019 tí kò fẹ́ ṣàtìlẹ́yìn fún ẹni tí Tinubu fọwọ́ sí ìyún Alhaji Gbóyèga Oyètọ́lá tó sì jẹ́ pé láti ìgbà náà ìní àjọṣepọ̀ àárín àwọn méjèèjì táwọn èèyàn ò gbàgbọ́ ipò tí ẹ lè dàrú láéláé ni ló máa dàrú tí wọn kò sì rí ọ̀rọ̀ náà yanjú láàrin àwọn méjèèjì lásìkò tí à ń ṣàkójọpọ̀ ìròyìn yìí ṣá o nínú ọ̀sẹ̀ yìí ni ìròyìn ló máa gba orí ẹ̀rọ ayélujára pé ìjà àwọn méjèèjì ó ti parí o nígbà tí wọ́n ní Arẹ́gbẹ́ṣọlá kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà ó lọ sórílẹ̀‐èdè France tí Tinubu ti wà láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn láti lọ bá Tinubu ṣèpàdé lórí èdè àìyedè wọn tó sì láwọn méjèèjì wọ́n ti parí ọ̀rọ̀ náà kódà wọ́n jẹ́ kó di mímọ̀ pé Arẹ́gbẹ́ṣọlá ti gbà nínú ìpàdé tí Tinubu bá ṣe lórílẹ̀‐èdè France pé yóò lọ ṣiṣẹ́ takuntakun fún Tinubu láti di ààrẹ orílẹ̀‐èdè yìí fún sáà kejì lọ́dún 2027 nígbà tí ìròyìn ti ń jà rìnrìn kiri tán gbé kiri pàápàá lórí ẹ̀rọ ayélujára tínú àwọn kan sì ti ń dùn pé ìjà Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu parí ìní Arẹ́gbẹ́ṣọlá ló máa sọ̀rọ̀ síta nípasẹ̀ agbẹnusọ ẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni Ṣọlá Fásùrè tó jẹ́ kó di mọ̀ pé ìròyìn ẹlẹ́jẹ̀ ní ìròyìn tó ń gbé kiri o Arẹ́gbẹ́ṣọlá ní òun ò tiẹ̀ kúrò ní ìlú Àbújá tó ń wà lásìkò yìí débi pé òun yóò lọ sórílẹ̀-èdè France láti lọ ṣe ìpàdé tó sì ní ìpàdé kan wáyé láàrin òun àti Tinubu àti pé kẹ́nikẹ́ni kó má ṣe gbàgbọ́ lórí nǹkan tí wọ́n ń sọ rárá àti rárá.